Èló ni iṣẹ́ yẹn o? Mo fẹ́ jẹ iṣẹ́ yẹn o. Èló ni iṣẹ́ yẹn o? Ohun tọ́lọ́run fún ẹ ọjà ni mo fẹ́ jẹ iṣẹ́ yẹn. Ohun tọ́lọ́run fún ẹ kì í pọ́pọ́. Mo fẹ́ jẹ iṣẹ́ yẹn. Ọwọ́ mélòó la fi ń jẹba láì fọ̀dó? Ọwọ́ mélòó la fi ń jẹba láì fọ̀dó? Mélòó ni ìlàyé dẹ́gbà láì fọ̀dó? Mélòó ni ìlàyé dẹ́gbà láì fọ̀dó? Ṣùgbọ́n ọwọ́ mẹ́ta o. Ṣùgbọ́n ọwọ́ mẹ́ta o. Ọ̀pọ̀lọpọ̀ bísínẹ́sì ń bọ̀ wáyé. Ṣùgbọ́n ọwọ́ mẹ́ta. Ṣùgbọ́n ọwọ́ mẹ́ta. Ọ̀pọ̀lọpọ̀ bísínẹ́sì ń bọ̀ wá. Ẹ̀yin méjèèjì ẹ̀ ń ṣe èrè, orí yín burú, ayé yín bàjẹ́, ogun máa pa yín ni, ẹ̀ ń ṣe èrè, ẹ̀yin méjèèjì. Babe. Kí ló fẹ́ pè? Kilimanjaro ni. Irú pátá àwọn olè ń bá mi lò yẹ. Bọ́lọ̀ ló ń pè mí ní àbótè. Ẹ wá sọra yín dáadáa, ẹ ń nọra yín, mílímìlì, ọwọ́ márùn-ún la fi ń jẹba 5 kondo. Ó sọ fẹ́ pé mi ìgbà bọ́ọ̀lì. Ó sọ fẹ́ pé tẹ́tẹ́ mo ń wọ shirt, ó sọ mí di dìdìrìn. What nonsense is that? Àdàbà yín wá ń pò gèdè bí pẹ́yẹ létè mi ò gbọ́. Tẹ́tẹ́ wẹ́, igbó màá ní sọ mí dìbò ọ̀dọ̀ ni. Irú rọ́bìsì wo nìyẹn níṣẹ́jú mi? Ọ̀gbẹ́ni owó yẹn stọta kí ló wà lẹ́nu ẹ̀ tó fẹ́ sọ ṣé mi ka ẹni o tún lùlù ọ̀nà ẹni 5 million mílímìlì èmi ò mọ mílíọ̀n mi mọ 5 o tún ná ẹ sí 3 million naira níṣẹ́jú mi bíbá ó ti ẹ̀dá ó ti overstay welcome ẹ̀ wọlé ń bẹ̀ yẹn sí kò lọ change aṣọ ẹ̀ kò lè gbé gbogbo báàgì ẹ̀ à ń jáde. Ṣó lé mi ni. Mo náà ń jáde mo ti múra mo fẹ́ jáde tẹ́lẹ̀ tó bá yẹ pé mo fẹ́ lé ẹni wọ́n nìkan ni màá tarí ẹ síta dànù mo fẹ́ jáde tẹ́lẹ̀ so wọlé lọ wọṣọ ẹ kọ make sure o gbàgbé ẹrù ẹ kankan gbé báàgì à ń jáde. bọ̀bọ̀ ìṣẹ̀lẹ̀ jọ ta ló ń bá sọ̀rọ̀ ẹ ò jáde torí pé mi ò kí ń fọwọ́ kan obìnrin bẹ́ẹ̀ abẹ́ẹ̀ máa rí wọn orí ilé náà ó ṣorí bí ṣọ́ọ̀kì tipa ẹ̀ẹ́dẹ́gbẹ̀gbẹ̀